táwọn èèyàn fẹ́ súnmọ́ tó máa àwọn èèyàn wáyé tó wá ro kúbẹ́ẹ̀tì tó bá wá ṣẹ̀sìn tán nísìn ẹ̀yin wòlé yín náà lẹ́tọ́ máa pariwo ẹ̀yin àbáyé lọ́wọ́ ṣẹ́ níṣẹ́ ni tọ́ bá pòsì fọ́tò ọmọlọ́mọ bọ́ọ̀rù bá kú débẹ̀ a kò ní sọ gbogbo tá a rọ àṣepamọ́ fún Ọlọ́run nísìn mo lè gbé jáde àdé láti sọ tó ti kàn wá. ní bá pe àwọn méjèèjì sórí aago papọ̀ Saheed bá ní Ọlọ́run ní fi wọ́n ṣẹ̀ sí o àfoníkúra ní Ọlọ́run máa fi wọ́n ṣẹ̀ sí o aago mélòó lẹ́pẹ̀ ó láago méjì Saheed dẹ̀ wá pèdè kan ó ní bàbá ń jà bí kákú nìkan bọ́ọ̀rọ̀ ẹ̀sìn bá da èmi àti yín papọ̀ lọ́la a máa gbé láwùjọ ara wa o kò dí oore tá a ṣe fúnra wa lọ́wọ́ o èyí tọ́lọ́ ń lò wá pàṣẹ òun la ṣe yẹ o bọ́ọ̀rọ̀ ẹ̀sìn bá dà wá papọ̀ lọ́la èmi lè lọ́lọ́tọ̀ o kí wọ́n lọ́lọ́tọ̀ o ká má jọ ṣe tara wa lọ́rọ̀ ẹ̀sìn àmọ́ personality pé ìjọmọlúàbí wa fẹ́ bàjẹ́ lórí ọ̀rọ̀ kọ́lọ́ máa fi wá ṣẹ̀sìn ó dẹ̀ ní ok no problem ó dẹ̀ send owó náà sí mi àfọ́nìkúra ní owó náà rí ó dẹ̀ send ẹ̀ sáfà alhamdulillah ọdẹ bá yẹ wa lọ ọ̀rọ̀ tá à ń sọ yìí láti ọdún méjì ṣé bí wẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ níjọ́ kan àbá àríbidésí tó wà ń lọrin àbá àríbidésí wọ́n ṣe prógrámù lọ́wọ́ ọjọ́ náà tí ọmọ nǹkan sunkún lórí prógrámù àfa yẹn tó ló fẹ́ ṣe operation ẹsẹ̀ mo kàn ṣàdédé join prógrámù yẹn ni mi ìmọ̀ tó ti mi wọ̀ bẹ̀ wallahi tallahi thumma billah èmi àti Saheed Shittu sọ̀rọ̀ lọ. wọ́n lè tọ́ka sí nǹkan ẹyọ kan báyìí pé nǹkan tẹ́ni ìgbé ṣe ń gbèsè ayé mi lélẹ̀ èmi ò tiẹ̀ mọ kálẹ̀ mi ti mọ̀ ní pé ibi tó yẹn ti jáde wọ́n á ń sọ gbogbo eléyìí fún mi láàárọ̀ ìgbà wà rẹ̀ o ẹ má dara yín láàmú ọ̀rọ̀ yẹn dìbò gan pé ọ̀rọ̀ mú mímú ò ṣe dá sí ẹ lè rí yanjú. gbogbo eléyìí tí àbúrò Alfuda wa ń sọ yìí gbogbo eléyìí tí Alfuda wa ń sọ yìí ìyẹn ọ̀rọ̀ mátà mí ni ìyẹn ò kàn mí lọ́wọ́ ò kàn mí lẹ́sẹ̀. nítorí pẹ̀lú gbọ́rọ̀ mo jáde ọ̀gbìn máa ń sọ nìyẹn wọ́n lálẹ́ lẹ́nu ní gbọ́rọ̀ ó gba ọ̀rọ̀ náà nìyẹn mo jáde níjáde pé mo fi fídíò yìí kan sí wà lálùkùránì bá wo fídíò yìí dáadáa tó bá wo ọjọ́ wájú torí pé tí lọ́la ń sìn wọ́n gbé ọ̀rọ̀ owó yẹn jáde. sorry mo ti fò ṣá. èmi àtẹnìkan lájọ sọ̀rọ̀ tọ́rọ̀ wá débi wípé kì í ṣe àfáà yìí nìkan ló ń fèsì àwọn nǹkan kan tí ò lè sọ síta ẹni yìí wá ń sọ̀rọ̀ wípé kóun fún mi ní ẹyọ kan nípa àwọn tó já sí pé wọ́n ti ń sáàbò àwọn àfáà. Alfuda wa sọ wípé òun àtẹnìkan làwọn jọ ń sọ̀rọ̀ bọ́n àtàwọn ènìyàn ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ làwọn fi wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ tó kàn mí tó kan oníkùránì tó kan Saheed Shittu. wípé bẹ́ẹ̀ni yìí ṣe sọ yìí ló ṣe rí o wọ ẹni tó bá lọ́rọ̀ ó lè jáde kó dìfẹ̀ǹdì ara ẹ̀. wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sáàbò àwọn àfáà kò sí ẹni rere nínú àwọn àfáà yìí nígbà tó bá débi ọ̀rọ̀ owó àti ìtọ́jú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọlẹ́yìn wọn àbáwọn tó ń tẹ̀lé wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n ń sọ̀rọ̀ àfáà oníkùránì wípé ọ̀rọ̀ kan sì máa jáde kí àfáà oníkùránì kó lọ gbìyànjú kó lọ palẹ̀ mọ́ ara ẹ̀ lẹ̀ bọ̀ èmi ò ní pe àfáà yìí àjọ wà ní 24/7 àjọ wà ní unity hard ni àjọ ń travel dáadáa àjọ ń ṣe a lot of things but he has never nígbà kó wá sọ níbi àbúrò àwẹ̀rò ẹ jáde ẹ lọ bá mi sọ nǹkan báyìí so ibi tẹ́mi ti gbọ́ ọ̀rọ̀ ló jẹ́ kí mi jáde pé ọ̀rọ̀ kan wà so yẹ kó jẹ́ yí pé for the years tí àfáà yìí fi serve nítorí ọ̀rọ̀ tí àfáà yìí ń jáde sọ ó ní iye ọdún tó já sí pé àtìyàwó àtọmọ ó máa fi wọ́n lẹ̀ lórí pé ó ń serve ni o. ìyẹn àfoníkùránì. a sun ọmọ ọjọ́ méjì mẹ́ta níta á fi ìyàwó àtọmọ lẹ̀ sílé ó gba ọ̀tá lórí wípé ó ń defend ó gba orúkọ èmi ò lè gbìyàn lórúkọ tí ò dá gbogbo yín náà lè mọ àwọn orúkọ tí wọ́n fún àfọ̀ oníkùránì lórúkọ tí ìyá àti bàbá ò sọ lórúkọ tó já sí pé tó bá di lọ́la ọmọ èèyàn ò gbọdọ̀ dé bá rẹ̀ pé bàbá ṣe orúkọ bàbá ilẹ̀ dífẹ́ndì táwọn èèyàn kan fi ń sọ yín lórúkọ báyìí ó gbà á kírú ẹni bẹ́ẹ̀ wá ní challenge owó tí ò tó 300,000 naira subhanallah mo ò ní dárúkọ pé ẹ má jẹ́ ká máa bára wa jà àjàdí jú ẹ má jẹ́ ká máa bára wa jà. It's okay, sorry. ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí dáadáa ẹ jọ̀ọ́ love like and share ẹ má jẹ́ kí network yẹn kó lọ ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi share dáadáa love like and share ẹ dákun torí Ọlọ́run torí pé tí a bá tẹ love like and share àmọ́ tó ṣe network yẹn kò mọ́wọ́ dúró dáadáa ó ń fún wa ní àwọn àmì kan tí ó ṣe ń bí ẹ bá wa share ẹ dáadáa ẹ dákun gbogbo èèyàn
bismillah. tó bá jà àjàdíjú tó bá di lọ́la tó bá ní nǹkan rí ṣe lọ́dọ̀ ẹ̀ àfà má jẹ́ ntọ́ ẹ̀ o ò lè rọ́nà àbáyọ àmọ́ òdodo ọ̀rọ̀ ilé èmi ní kẹ́nìkan kọ́ máa nẹ́rìí mi o mo ní kẹ́nìkan kọ́ máa jáde o tí bá ti sọ tèmi nìyẹn àfà yìí wà nínú okun gbèsè mo ṣe wá mi ọlọ́run. ó débi wípé àwọn online kí wọ́n gbé ẹni àfà online loan àlàyé tó ṣe nìyẹn àfà tó wá ń sáàbù èèyàn tó ń lo ìmọ̀ ẹ̀ tó ń lo làákàyè ẹ̀ tó ń lo táìmù ẹ̀ tó ń lo ìjẹ́ èèyàn ẹ̀ tó wá lọ́ta gidi débi wípé níbi tó lè rìn sí ẹ̀yin ẹ̀ jẹ́ àwò kó má wàá rí 250,000 àbí lónà bíbí 200,000 nítorí kí n má fi kún ní mọ́ kínní ẹ wá jẹ́ àwàwù Alifulani. ìyá ìmí ibi tó ti kàn mí rè o sọ èmi ò lọ́ta ibi tọ́rọ̀ yìí ti kàn mí nìyẹn o sẹ́yìn náà gbọ́ báwọn Alifulani ṣe gbọ́ ibi tó ti kàn mí nìyẹn o. Alifulani yes Alifulani ọ̀rọ̀ ti dójú ẹ̀ o lábẹ́ ṣe Alifulani ló ṣe wá pé Alhaji Saheed Shittu Alifulani ló ṣe wá pé Alhaji Saheed Shittu wípé ojú bá ti àfáà yìí gbogbo wa lójú tí wọn fẹ́ gbé picture ẹ̀ jáde ọ̀rọ̀ tí wọ́n ní Alhaji Saheed Shittu sọ yìí ó tóbi lẹ́mìí mi wípé tá a bá ń jà bíi ti ká àkókò ojú ògbọ́dọ̀ ti oníkùránì subhanallah ẹ̀yin náà wo ẹrù ọ̀rọ̀ yìí dáadáa tó bá jẹ́ wọ ni ó nígbà owó yẹn kò fi sẹ́ẹ̀fù ìjọba ènìyàn yẹn kò fi sẹ́ẹ̀fù oyà rẹ̀ kò fi sẹ́ẹ̀fù ìmẹ̀jì rẹ̀ ó nígbà tó nígbà Saheed ló wá kó owó yìí ló wá kó lé so nísìnyí tó bá jẹ́ pé abala Kùránì fúnra rẹ̀ ó wá jáde tán pé òun náà fẹ́ máa sọpọ́ọ̀tì Saheed ẹ máa sọ pé ó ti gbà wọlé ẹ máa sọ yí pé ó ti dalẹ̀ a ní ayé ṣe Islam bí ẹgbẹ́ awo ayé ṣe Islam bí ẹgbẹ́ awo a lot of àwọn tó ń tẹ̀lé àwọn àfa ọlọ́run ti ẹ̀ ṣe èmi o kí ó tẹ̀lé ké ní àfa àkọ́tí fẹ́ ṣe inú gbìn fún abala Kùránì má bínú omi ògbómi gúngún o ó bá dẹ̀ bínú kò lè nà mí ó bá dẹ̀ fẹ́ nà mí ó máa jáde ó máa tún kéwu ni so kò lè sọ pé òkú bí ti máa gbà ó ṣe múkùn ni ẹni bá mi kọ́ọ̀tì ní báyìí for how many years tó yẹ kó fi lé ìgbésí ayé ara ẹ alákùnrin mo bá ń wo fídíò mi máa bínú o mo fẹ́ jẹ́ kó tiẹ̀ bínú gan bóyá akéde àti ẹ̀ náà tún jọ bẹ̀rẹ̀ kájọ bẹ̀rẹ̀ bàbá mọ̀ pọ̀ mọ́ mú ṣin ó yàtọ̀ síra wọn kó má dàbí fọ́ọ̀mù múkùn ni ẹ múkùn gidi ní ìgbésí ayé tó yẹ kó lò gbogbo yín jáde ẹ̀ wọ́n sọ̀rọ̀ sí kinní kan láwọn tó ná ọmọ tó níyàwó tó ní wọ́n ní ọmọ tó kéwù kí ló dé tí wọ́n lè bá ti àwọn tí wọ́n jáde ẹ wá ní ìṣòro àwọn tẹ wá ń bá fà nígbà lọ́dọ̀ wọ́n á máa pè mí ọ̀tá lójú méjì ni mí. yóò bẹ̀rẹ̀ ní. wọ́n fi gbogbo ọ̀rẹ́ mi nísìnyí pé èmi tẹ́ pẹ̀lú lójú méjì nísìnyí wọ́n á ní fọkànbalẹ̀ ju ẹnìbọ̀dì yín lọ. ẹ̀yin ẹ̀wù níṣó lójú méjì èèbù inú mi máa ń dùn nítorí pé ilé. àwọn tẹ́ wá ń defend wọn ò lé ọmọ yín lọ́wọ́ fọlá Kùránì wàláhì ká tiẹ̀ pàdé létí àfà yes tẹ tó yẹ kí fi lé ìgbésí ayé ara yín tó yẹ kó ibẹ̀ àfà ẹ jáde bẹ́ẹ̀ bá jáde láti ṣe fídíò kẹ́mi ṣe appreciation kò dá o tó bá máa bú yín ẹ jẹ́ kó bú yín tó bá máa sọ̀rọ̀ sí yín ẹ jẹ́ kó sọ̀rọ̀ sí yín. alhamdulilayi ẹnu bí tí mo fẹ́ jẹ́ kí fídíò yẹn kó dé náà nìyẹn fídíò yẹn yóò yìí lọ síwájú dáadáa tó afáwa Alfu Dawa Abu Awero nígbà tí mo rí fídíò yìí mo wá rí wípé Alifulani nígbà tí mo kọ́kọ́ rí fọ́tò mi mo wò pé kí ló tún ṣẹlẹ̀ nígbà tí mo wá wo fídíò náà tí mo wá wo débi wípé àfọ̀ní Kùránì pé Alifulani wá pé Saheed Shittu kí ló fà báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀rọ̀ anabi tá anabi sọ fún wa tá anabi jóye wa báwa kọ́ ẹ̀kọ́ yẹn látara anabi jóye wa wípé àwọn iṣẹ́ olóore pọ̀ láyé téèyàn máa ṣe téèyàn máa fi rí ojú rere Ọlọ́run àwọn iṣẹ́ olóore pọ̀ láyé téèyàn máa ṣe láti fi rí ojú rere Ọlọ́run àmọ́ àwọn èyí tó lọ́lá jù nínú àwọn èyí tó lọ́lá jù ó ní kí èèyàn máa bá ẹ̀dá san gbèsè ẹ̀sìn bá yorùbá nàbí sallallahu alaihi wasallam nínú èyí tó lọ́lá jù ó ní kí ẹ̀dá máa bá ẹ̀dá san gbèsè àfá oní Kùránì àbáwá Lukman oní Kùránì alájọṣe mi dáadáa làfà fáná sí máa ń bàbàrà mi dáadáa tèmi náà sì máa ń fà fáná ní ìwọ tiẹ̀ gẹ́gẹ́ bí wípé ìnilárí ẹ̀dá kò mọ̀lẹ̀ tí ó mọ̀lá eléyìí tí Olúwa kọ kádàrá pé mo ṣe pé àbá pè mí ó ní nǹkan báyìí mo pe ẹni tí ó
bá bí abùkátà rẹ̀ òun kọ́ làkọ́kọ́ wallahi òun kọ́ làkọ́kọ́ mùsùlùmí ni wá ọmọ ìyá kan náà ni wá àìsàn tara wa ọ̀rọ̀ tí ọgbọ́rọ̀ ò bá débẹ̀ wallahi àní sọ mú kí ọ̀rẹ́ mi olóyìnbó Jamiu láti Saudi Arabia ọ̀rọ̀ bá débẹ̀ àní sọ mo rántí dáadáa àìmọye àwọn èèyàn lólúwa lò mí láti parí ìjà fún wọn lábẹ́lẹ̀ àfáwọn ní Kùránì yìí níjọ́ tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ láti láàrin òun àti Alhaj Arahil ila maulahu late Alhaj Amiru Komarudin Ajala lórí ọ̀rọ̀ ó bà mí lórúkọ jẹ́ kò bà mí lórúkọ jẹ́ ó ṣe gbá òṣàwó tí Amiru Ajala lọ́nà bá wa kẹ́ wọn tí wọ́n gbé àfáwọn ní Kùránì lọ sí tí wọ́n invite àfáwọn ní Kùránì lọ zone 2 lẹ́kọ̀ọ́ wallahi ọ̀rọ̀ tí ń sọ yìí innama nutimukum liwajhi Allah la nuridu minkum jaza'an wala shukura ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ní o lójà sọ jáde o èmi ni mo bí àfáwọn ní Kùránì pé wá jọ́ mélòó la fẹ́ sáfọ́lọ̀ padà já lọ́bẹ̀ adẹ̀dẹ́ zone 2 lọ́jọ́ náà Amiru Ajala ti di ó dèrò ọ̀run lẹ́ni kọ́lọ̀mbà ṣàlékún ìkẹ́ wọn Amiru Ajala jókòó báyìí àwọn ọlọ́pàá jókòó báyìí àfọ́ní Kùránì jókòó báyìí èmi jókòó báyìí Amiru Ajala mùsùlùmí ni wá ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ wálé ẹjọ́ àgbẹ̀rẹ̀ lọ sí kóòtù ẹjọ́ ń fẹ́ kí amukúwò ọlọ́dẹ ṣeun Amiru Ajala gbá sinmi lẹ́nu lọ́jọ́ náà àfọ́ní Kùránì dẹ̀ bẹ̀ wọ́n níbẹ̀ kódà níjọ́ náà Amiru Ajala ṣe ìmí gangan fúnra mi wallahi Amiru Ajala ṣẹ̀ mí níjọ́ náà wọ́n ti ṣẹ̀ mí fún ọjọ́ yẹn ó ní ẹ̀yin náà ẹ̀wọ́n níṣẹ́ ó ní Kùránì ṣẹ̀ sọ́dọ̀ yín ẹ̀yin náà ti ṣẹ̀ sọ́dọ̀ mi wọ́n dẹ̀ bẹ̀ èmi náà kí n má bínú èmi náà dẹ̀ tún bẹ̀ wọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ má bínú sá àdìparí ẹ̀ Amiru Ajala wọ́n bá ti wọ́n lọ dáadáa ó ní Kùránì ń bá tiẹ̀ lọ èmi náà wọ́n bá tẹ̀mí lọ Ọlọ́run lò mí láti ṣẹ́tù wàhálà láàrin wọn wá ìtọ́mọ̀ ìyá mi kan wà nínú ìṣòro táwa pè mí tí mo dẹ̀ ní kápá ẹni tó lè ṣe lọ́dọ̀ ẹ̀tọ́ mi ni láti ìbá ṣe Ọlọ́run gbẹ́lú mi wá tí ó ṣe ẹjẹ́ ni mo jókòó jọ́nà bá ní kọlù àfún ní Kùránì wàláhì ọ̀rọ̀ yìí tó tọ́dún méjì báyìí bí Alfudawa Abu Aweru mi mọ́ tó pọ́ntọ̀ ọ̀rọ̀ yẹn jáde o mi mọ́ tí ó fa ọ̀rọ̀ yìí jáde o ṣùgbọ́n lọ́wọ́ wa kọ kádàrá pé ọ̀rọ̀ yẹn ò jáde lé nìní látọdún méjì tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ gbọ́ lẹ́nu mi láyé ẹ gbọ́ lẹ́nu Saheed Shittu tó ṣe sábà tó ṣiṣẹ́ yẹn lọ́jọ́ yẹn ẹ dẹ̀ gbọ́ lẹ́nu ní Kùránì mi ò gbọ́ lẹ́nu ní Kùránì o àmọ́ bóyá ibi tó ní Kùránì tí wọ́n sọ fáwọn èèyàn pé nígbà báyìí tó ojú màfẹ́ ti ọ̀tá àwọn ẹni báyìí lọ́lọ́run lò bóyá yẹn àwọn yẹn ni wọ́n gbé lọ sí ọ̀dọ̀ Alfudawa Abu Aweru tó ń fi wá sọ jáde pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ dẹ̀ bọ́ mọ́ra látijọ́ yìí gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn ní Kùránì pè mí lọ́jọ́ náà táìmù táwọn ní Kùránì pè mí ó lọ bí aago 12 ọ̀sán wọ́n ní àṣẹ kankan mà ní ó mà ṣẹlẹ̀ ló fẹ́ ṣẹlẹ̀ sóhun ẹ̀rù ti ẹ̀bà mi jọ́nà mo ní kí ló dé ó lọ́rọ̀ owó kan ó ṣẹlẹ̀ òun jẹ gbèsè kan òun dẹ̀ fẹ́ fáwọn ènìyàn lówó àwọn ènìyàn dẹ̀ rí tó bá ti di aago 2 tó wọ́n bá fún ọ lówó yẹn wọ́n máa pósìtì fọ́tò òun dẹ̀ ti gbìyànjú òun ti pe àwọn èèyàn òun rẹ̀ nìkan ká èlò lówó náà ló bá sọ ó ti pe àwọn èèyàn láago 12 sí aago 2 ọ̀sán tú làwọn ènìyàn fún dà àwọn ọ̀dà pé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wallahi tallahi thumma billah mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ lẹ́ni nígbà tí Abu Aweru sọ pé online loan ni pé loan yẹn online ni wallahi mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wallahi amọ́rọ̀ gbèsè ọlọ́mọ fi wá ṣẹ̀ sí Ọlọ́run mọ́ sọ wá dẹni yẹpẹrẹ mọ́ sọ wá dẹni yẹ̀yẹ́ kò sí ẹni tí ilẹ̀kùn lè mú lọ́wọ́ wallahi kò sẹ́ni tí ilẹ̀kùn lè mú lọ́wọ́ kò sẹ́ni tí ó lè ní issue bí ọ̀rọ̀ tí mo sọ fẹ́ nìkan ní wá sí ìkàtí mo lọ ṣe bàdà lánàá nìyẹn wípé la tastaqid ahadan fa innaka lam ta'rif mustaqbalahu má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ toró mọ́jọ́ ọ̀la ẹ̀ má fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ó mọ́jọ́ ọ̀la ẹ̀ lọ́jọ́ tí àfọ ní Kùránì nídìí owó yìí ṣé kò ti ṣe ń tójú bẹ́ẹ̀ lọ ni àmọ́ táìmù yẹn ọ̀dà owó dá ó dẹ̀ sunkún lọ báwọn èèyàn gẹ́gẹ́ bó ṣe sọ fún mi pé gbogbo àwọn èèyàn tó ń pè òun ò rẹ́ nìkan kan ẹ̀sìn dẹ̀ ló fẹ́ dé yìí ọmọ aráyé dẹ̀ rí tó bá ń jìyà tó bá ń sọ́fà aládàáwò ni wọ́n o nígbà tí ẹ̀sìn yẹn bá wá dé tàtán
ní wọ́n ṣe máa ní ó ṣe wá sọ fún mi ó ṣe wá pè mí ó ṣe wá ṣe gbá ọlọ́mọ fi wá ṣẹ̀sìn ọ̀rẹ́ mi ọlọ́rẹ́ ọlọ́mọ fi wá ṣẹ̀sìn àbùsí ọlọ́mọ fi wá ṣẹ̀sìn bí àfọ̀níkùrá ní ṣe pè mí ẹ wá máa wọ ọlọ́wọ́ bọ́ bàrà lọ́jọ́ tá à ń sọ yìí owó tá àfọ̀níkùrá ní ìbéèrè yìí náà èmi ò ní lọ́wọ́ wàláhì owó tá a fa yìí béèrè níjọ́ náà èmi náà lówó yẹn lọ́wọ́ bó láti wá ṣe báyìí àbáyìí mo ní máa pè padà mo wà lórí program mo wà lórí sorry mo wà lórí program ọmọ rẹ wàláhì lọ́jọ́ tá àfọ̀níkùrá ní pè mí èmi náà lówó yẹn lọ́wọ́ ọ̀gá mi ò ní lọ́wọ́ mo kàn sáà ní mo wá fi yín máa nì sọ pé àfọ̀níkùrá ní ṣé bá aago 2 ọ̀sán ni wọ́n dá ẹ pè mí padà ló bá pè mí nígbà tí ó tó wá pè mí padà mo wá rò pé níbo lè àfà yìí bíbo àṣírí àfà yìí ó ti jáde báyìí mo kàn ronú Saheed Shittu ni ẹ máa wọ́lọ́wọ́ táìmù yẹn àfọ̀níkùrá ní àti Saheed Shittu pàǹjà o kẹsẹ pé jà ó gba ìyàwó mi ó gba ọmọ mi ó ṣe ìjà ọ̀rọ̀ ẹ̀sìn òun bú àwọn bàbá wa òun ṣe gbá òun ṣàwọ ìjà wọn nánu wá sí ìrètí lẹ́jù kò yẹ kó ṣe báyìí ìjà wọn nánu. Saheed Shittu oníkùránì lásán sì yábàgì láàárín andrew nígbà nǹkan kankan sọ sí mi lẹ́nu ni pé ibi wọn lọ sọ pé òun wá kí àlàáfíà kó jọba ó lè fi opportunity yìí sẹ́tù àwọ̀ tí ń bẹ láàárín àwọn méjèèjì yìí kọ́lọ́hún tó ní ẹ̀san kó dẹ̀ san ẹlẹ́san nígbà tí bá níyàn tó fẹ́ fi ṣe àníyàn kí àwọn méjèèjì ká má jà náà ni bá pè àbátá àfọ̀níkùránì wá pè mí padà mo láfọ̀níkùránì ohun tẹ́ béèrè yìí táìmù tó pè mí yẹ àti wà lágbo kan ọ̀sán ó kó wá náwà mo láfọ̀níkùránì wallahi mi náà lówó yìí lọ́wọ́ o lè ní yìí o tó bá tẹ̀ já sí bí pé ọ̀la àbọ̀túnla owó yìí máa wọlé àmọ́ lè ní yìí o dèdè ń tẹ́ béèrè yìí mi ní lọ́wọ́ o àwọn ẹni yóò sì ní gba ọ̀la gẹ́gẹ́ ṣe sọ fún mi ẹnìkan tí mo mọ̀ tó máa ṣe tí n bá sọ fún tí n bá pa á láṣẹ pé kó ṣe tí ó ṣe tí mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa sọrú ẹ̀ fún àfọ̀níkùránì níta ni mo ní Saheed Shittu ni o àfọ̀níkùránì Saheed Shittu mo lọ́ọ̀ ní o àfọ̀níkùránì bá ní wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa mi ò sí pẹ̀lú àfààyàn o orí fóònù àtijọ́ sọ̀rọ̀ àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa o àmọ́ mo rí nínú fọ́ìsì àfààyàn bẹ́ẹ̀ ni pàfààyàn fẹ́ sunkún lélẹ́yìí mo ní àfọ̀níkùránì nǹkan tẹ́ ń rò yẹn Saheed Shittu lórí tó tí n bá pè pé kó bò èèyàn láṣìírí kì í ṣe ẹnìkan kì í ṣe èèyàn méjì ni mo ti pè tó ti bò láṣìírí o ẹ ní gbọ́ lẹ́nu rẹ o kò sì ní sọ jáde fẹ́ nìkan torí tó bá ti sọ jáde kò ní ládàá kankan mọ́ nìyẹn àfọ̀níkùránì ní ẹ̀rù ń bà wọn náà ni torí tí Saheed bá ṣe nǹkan míì tí ò tẹ́ wọn lọ́rùn lọ́la òun á sọ ẹ máa gbọ́ ẹ máa wà níyàn o ẹ náà kẹ́ máa bínú ọmọ kan máa ka kọ́mẹ́ntì ẹni yìí ni o orí Yomi Adébísí ó sọ wípé so na only Saheed Shittu you have that can do it Allahu Akbar tó ọlọ́run ọlọ́jọ́ ìní pẹ̀lú bó ṣe kọ́mẹ́ntì ọlọ́run dà ọlẹ́ yóò san ẹlẹ́sàn ẹ̀ láyé àti lọ́run bẹ́ẹ̀ bá wo background fọ́tò ẹ̀ gan ẹ̀ ti rí pé àwọn tí wọ́n ń gò jẹun yó má jẹ́ kí n yà lọ síbi ọ̀rọ̀ títí ẹ báyìí ṣe rí nu aláìníla ká ìpọ́jù láyé kí ni trade kí ni Saheed Shittu kí ló ṣe fún ẹ kí ni tó ṣe fún wọ yìí tó kọ́mẹ́ntì ẹ̀wé trade gbàgbé yẹn mo bá ní okay no problem mo bá pe Saheed mo ní àfọ̀níkùránì ẹ dúró lórí aago báwọn mo bá pe Saheed mo bá connect àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí àfa àbúwàwẹ̀ ló ṣe sọ alfudawa bí oníkùránì ṣe tó tọ́lọ́ ṣàánú oníkùránì tí kéwúyé táwọn èèyàn dẹ̀ mọ́ káwá gbọ́ pé owó bẹ́ẹ̀ ni àfa yìí wá tì torí dìgbẹ̀ nìkan tó sọ̀rọ̀ sí pé ṣé ó lè Saheed Shittu lèmi ní mọ́ mà bí oníkùránì ṣe tó táwọn èèyàn tẹ̀ súnmọ́ tó máa àwọn èèyàn wáyé tó wá owó bẹ́ẹ̀ tì tó bá wá ṣẹ̀ sí tánìsì ẹ̀yin òde yìí náà lẹ́tọ́ máa pariwo ẹ̀yà báyìí lọ́wọ́ ṣẹ́ yà ìníṣẹ́ ni tọ́ bá pòsì fọ́tò ọmọdọ́mọ bọ́ọ̀rù bá kú débẹ̀ àkú ní sọ gbogbo tá a rọ àṣepamọ́ fún Ọlọ́run nísìn ń lẹ gbé jáde àdé láti sọ tóró ti kà wá.
ní bá pe àwọn méjèèjì sórí aago papọ̀ Saheed bá ní Ọlọ́run ní fi wá ṣẹ̀sín o àfoníkúránì Ọlọ́run máa fi wá ṣẹ̀sín o aago mélòó lẹ́pẹ́ ó láago méjì Saheed dẹ̀ wá pèdè kan ó ní bàbá ń jà bí kákú ní kọ́ bọ́rọ̀ ẹ̀sìn bá da èmi àti yín papọ̀ lọ́la a máa gbé náà wojú ara wa o kò dí oore tá a ṣe fúnra wa lọ́wọ́ o èyí tọ́lọ́ ń lò wá pàṣẹ òun la ṣe yẹ o bọ́rọ̀ ẹ̀sìn bá dà wá papọ̀ lọ́la èmi lè lọ́lọ́tọ̀ o kí wọ́n lọ́lọ́tọ̀ o ká má jọ ṣe tara wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ personality pé ìjọmọlúàbí wa fẹ́ bàjẹ́ lórí ọ̀rọ̀ kọ́lọ́ má fi wá ṣẹ̀sìn ó dẹ̀ ní ok no problem ó dẹ̀ send owó náà sí mi àfoníkúránì owó náà rí ó dẹ̀ send ẹ̀ sáfà alhamdulillah adẹ̀ bá yẹ wa lọ ọ̀rọ̀ tá à ń sọ yìí láti ọdún méjì ṣé bírú ẹ̀ náà ló ṣẹlẹ̀ níjọ́ kan àbá àríbidésí tó wà ńlọrin àbá àríbidésí ó ń ṣe prógrámù lọ́wọ́ ńjọ́ náà tí ọmọ nǹkan sunkún lórí prógrámù àfáà yẹn tó lóun fẹ́ sí operation ẹsẹ̀ mo kàn sàdédé join prógrámù yẹn ni mi ìmọ̀ tó ti mi wọ̀bẹ̀ wallahi tallahi thumma billah èmi àti Saheed Shittu sọ̀rọ̀ lọ́wọ́ lórí aago lọ́dọ̀ line mo máa fi fóònù ṣeré bá já sí prógrámù àríbidésí mo sáà rí pé ọmọ yẹn bá ń pariwo ara ni òun ṣe gbá káyé ṣàánú òun ká ṣe gbá mo wá dúró sórí prógrámù yẹn mi àti Saheed dẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ó ti wá ṣe prógrámù yẹn bọ́mọ yìí ṣe ń pariwo tó ní ara ni òun ara wa nǹkan báyìí ṣe òun Saheed ní dókítà ẹ̀ sọ̀rọ̀ ni mo ní mo ń wo prógrámù àríbidésí ni o ó dẹ̀ ń pítọ́ ọmọ kan sunkún bẹ̀ tó ń pariwo ó ní kí ló ṣe mo ló dàbẹ̀ ní kó fẹ́ sí operation ẹ̀sìn àbí kankan yìí ó lè lóni wọ́n ní mo ní sọ́ba fún wọn lónìí ó lè lóni bí i 1 million àbí 2 million ó lè lóni kí n fún wọn mo ní fún wọn ní 1 million àríbidésí ò mọ̀ kankan àríbidésí ò kò mọ̀ bóun ṣe rí mi lórí prógámù ẹ̀ mo kàn kọ́ síbẹ̀ pé ẹrú Ọlọ́run bá kan ló máa fún yín ní 1 million àríbidésí bá ka jáde ẹjọ́ bàbá Fúlàní láti kó wọn lẹ́rú Ọlọ́run bá kan láwọn máa fún 1 million ẹ send account number ó wá send account number nígbà tó send account number mo wá send sí Saheed wá ṣe owó yẹn pẹ̀lú orúkọ ṣẹ̀bí àkáǹtì kálukú lórúkọ ẹ̀ ó wá ṣe owó yẹn pẹ̀lú orúkọ àríbidésí bá ń panulé prógámù owó yẹn ti wọlé o owó yẹn ti wọlé àbá Fúlàní mo lè mi kọ́ ni mo lọ pẹ́ o ẹni báyìí òun ló ṣe o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ó ní bá ṣe pariwo àfáà yìí náà títí gbà yẹn ṣe bá ṣàwó ṣe mọ̀ èyí tó kàn mí ni mo sọ yìí àfáà oníkùránì eléyìí kọ́ ni àkọ́kọ́ ń dá àkọ́kọ́ ṣe ẹ wá gbọ́ lẹ́nu wa lẹ́nu mi látọdún méjì tó ti ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ bá kọ̀rọ̀ tó ń wá fúdà wà náà sọ́jà nìyẹn Abu Awero dáadáa tá a bá ṣe èèyàn ṣe bámọ́ ni tẹ́yìn ó padà lọ débá níwájú Ọlọ́run but mo mọ̀ pé tó mú Abu Awero sọ̀rọ̀ yẹn jáde tó ṣe fídíò lórí ẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ nìyẹn ní nǹkan tó jẹ̀já sí wípé tí ò bá sọ jáde bẹ́ẹ̀ ọmọ rẹ̀ nǹkan lè bàjẹ́ díẹ̀ bọ́rọ̀ owó ṣe jẹ́ nìyẹn o àfáà oníkùránì ó sọ fún mi pé òun ti pe àwọn èèyàn láti àárọ̀ tóun ti jí lòun ti pe àwọn èèyàn òun ò dẹ̀rọ̀wọ̀ yìí aago méjì sí lólu yìí òun wá ròpin sọ́dọ̀ mi lòun fi pè alhamdulilayi mo wá bára mi dúpẹ́ fọ́lọ́run ọba mo bára mi dúpẹ́ fọ́lọ́run ọba wípé èmi tó wá bánjọ́ náà tọ́lọ̀ nǹkan kádàrà pé wá bánjọ́ náà Olúwa wá lò mí láti sanwó yẹn ẹni tó kọ́mẹ̀ntì yìí ó ṣe mistake ó ti da kọ́mẹ̀ntì yẹn papọ̀ 1 million naira tá a ní Saheed fún yàn àfáà àríbidésí ọmọ tó sick náà fún ní 1 million owó tí wọ́n fún àfọ oníkùránì láti bí àbùkátà rẹ̀ ó ní àfáà Abu Awero dákọ̀ yẹn ó ní Abu Awero dárúkọ yẹn kìí ṣe wípé 1 million naira náà fún àfọ oníkùránì ẹni yẹn ṣe mistake ó sì gbọ́ ni òtí kọ́lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa kó dúró tì wá kọ́lọ́n kó gbogbo wa kò sẹ́ni tí o má lè jẹ gbèsè járe kò dẹ̀ sẹ́nìkan tó lè sọ pé perfect Saheed Shittu tó wà yẹn àìmọye ìjàlèmí àti ẹ̀ máa ń já wọn kàtí ẹ̀ wá sọ ẹ̀ sáré fi yẹn kún wọn ní bóyá mo láṣìírí kan lọ́wọ́ Saheed ni mo fi bá Saheed parí ìjà èmi Ìṣọ̀lá mo ti sọ rí láìmọye gbà tí n bá láṣìírí kan tó jáṣìírí kọ̀kọ̀ lọ́dọ̀ Saheed Shittu tí mo wá torí ẹ̀ bá parí ìjà pé kó má bàa tú àṣírí mi síta tí Saheed Shittu bá wà lè sọ jáde Saheed Shittu ò ní láti bọ̀tán rí láyé tó bá já sí pé bẹ́ẹ̀ wà náà ló wá rí tèmi náà wá ń parọ́ bẹ́ẹ̀ ọlọ́mọdé kémi náà láti bọ̀tán rí àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ tó já sí pé sàtìyà kan wò ó parí ìjà yẹn ni mo dẹ̀ ti try all my possible best tí bá ń ṣe nǹkan kan tí ò tẹ́ wa lọ́rùn àmọ́ jà ní mọ̀ṣẹ́ léyìí mọ̀ṣẹ́ ó ti wà lórí program lọ́jọ́ kan tó ń sọ̀rọ̀ sẹ́nìkan wàláhì ìfẹ́ dárúkọ ẹni yẹn ni mo dẹ̀ pé lórí program pé ẹni tó ń sọ̀rọ̀ ó yá má sọ ọmọ ẹni yẹn dẹ̀ padà pè mí ó dúpẹ́ lọ́wọ́ mi
wàláhì tàlá ẹni yẹn padà pè mí ó dúpẹ́ lọ́wọ́ mi ẹni yẹn náà tó wà láyé báyìí yóò máa rántí ń ta sọ yìí kọ́nà wọn lọ́jọ́ ìní kó ṣàánú àní gbogbo wàhálà tí ń lọ lọ́tún ló sì ẹja parí ẹ parí wàhálà nísìnyí ò bẹ́ẹ̀ ni bọ́dì jà èèyàn bá mo free mo lè lọ bí tó bá wù mí mo lè wọlé lásìkò tó wù mí mo lè rìn bó ṣe wù mí bẹ́ẹ̀ ni kankan bá wàhálà Saheed yẹn mo dẹ̀ ti sọ́lá ìmọ̀ ìbá ọmọ mi ni Saheed ọmọ mi ni tó já sí pé mo ń pa láṣẹ ṣe nǹkan báyìí wallahi tallahi mo ń pa láṣẹ ni ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí àwọn tó gbogbo bí nǹkan ṣe ń gbóná gírígírígírígírí akúlẹ̀ dáhùn ó dà ó ti ṣe program kan láàárọ̀ yìí tẹ́nìkan sọ mo ṣe program wallahi tallahi mo pé mo kí fún mi ní kíni tiẹ̀ pẹ̀lú ẹnìkan ṣe ìgbà ṣàfùfẹ́ ni yẹlẹ̀ náà ó fẹ́ ni yẹlẹ̀ bó ṣe rí nìyẹn ẹnu lè tàwí náà ẹni tí ó yìnwọ́n ìwà ẹni tí ò ní ìwọ̀n alfu dáwà àfáwà àbúwà wẹ̀rọ gẹ́gẹ́ bí fídíò tẹ́ ṣe láàárọ̀ yìí tí mo rí bó ṣe rí gẹ́lẹ́ náà nìyẹn èmi ni àfọ́ òní kùránì pé lọ́jọ́ yẹn tọ́lọ́n dẹ̀ lù mí láti bí àbùkátà yẹn òun náà dẹ̀ ti sọ ó dẹ̀ sí ó sọ fún mi pé òun pé àwọn èèyàn òun ò rẹ́ nìkankan àfáwà aláàfọ́ òsì lè fẹ́ jẹ́ ká ṣe rí òun tú síta tó bá tú síta yóò bá ní ntáyé bá sọ ẹ́ dà náà máa fi bú ẹ bó bá dọ̀la ntáyé bá sọ ẹ́ dà òun ni wọ́n á fi bú ẹ tó bá dọ̀la Ọlọ́run lọ́jọ́ ní kó ṣàánú wa gbogbo bí tí a bá ṣubú sí kọ́lọ́n gbé wa dìde gbogbo àwa tá a jẹ gbèsè Ọlọ́run bá wa san gbogbo àwa tá a jẹ gbèsè Ọlọ́run má ti wá sínú gbèsè kó sẹ́ni tí ò jẹ gbèsè láyé ẹ̀rẹ́ nǹkan bẹ láyé tí ò jẹ yóò kà pọ̀jù ra wọn lọ ní Ọlọ́run lọ́jọ́ ní kó ṣàánú wa Allahumma ikfina bi halalika an haramika waqnina bi fadlika amma siwaka Allahumma ikfina bi halalika an haramika waqnina bi fadlika amma siwaka Allahumma ikfina bi halalika an haramika waqnina bi fadlika amma siwaka wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ọmọ rẹ bá mi kí bàbá wa síwájú